iléeṣẹ́ ológun nàìjíríà kéde àwọn agbésùnmọ̀mí méjì tó juwọ́ sílẹ̀ fún ìjọba. iléeṣẹ́ ológun nàìjíríà ní àwọn ògbóǹtarìgì nínú ikọ̀ agbésùnmọ̀mí iswap wọ́n ti jọwọ́ sílẹ̀ fún iléeṣẹ́ ológun tí wọ́n sì ní àwọn kò ní kópa nínú ìgbésùnmọ̀mí mọ́. iléeṣẹ́ ológun tó fi ìròyìn náà léde lórí ayélujára mọ̀ kéde orúkọ àwọn agbésùnmọ̀mí tí wọ́n mọ̀ juwọ́ sílẹ̀ náà bíi Ismail Mohammed àti Abu Umar. àtẹ̀jáde náà ní àwọn èèyàn náà wọ́n wà pẹ̀lú iléeṣẹ́ ológun tí wọ́n sì ń gba ìdánilẹ́kọ̀ọ́ láti kó gbogbo àwọn nǹkan tó wà lórí wọn tẹ́lẹ̀ kúrò. iléeṣẹ́ ológun nínú àtẹ̀jáde náà ní pé àwọn mà tún ti ṣe àṣeyọrí nídìí ìgbógun ti ìwà ìgbésùnmọ̀mí pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ju idà wọn sílẹ̀ náà. agbẹnusọ ikọ̀ adinkai ní ẹ̀ka iléeṣẹ́ ológun Haruna Sani Omar ló máa fi ìròyìn náà léde. èyí ló máa ń wáyé o lásìkò tí ìwà ìjínigbé àti ìpèníjà ààbò tó ń peléke sí lórílẹ̀‐èdè Nàìjíríà. bákan náà ló ń wáyé lẹ́yìn tí ìjọba Nàìjíríà pẹ̀lú àtìlẹ́yìn orílẹ̀‐èdè Amẹ́ríkà tó ṣekú pa ọ̀kan lára àwọn ọ̀gá àgbà ikọ̀ agbésùnmọ̀mí ISIS Abu Bilal Al-Minuki. gẹ́gẹ́ bí àtẹ̀jáde iléeṣẹ́ ológun Nàìjíríà bó ṣe fi léde, àwọn èèyàn méjèèjì náà ìmọ̀ ló mọ̀ di ipò tó ṣe pàtàkì mú láàrin àwọn agbésùnmọ̀mí ẹgbẹ́ wọn tí wọ́n sì máa ń ṣọṣẹ́ ní agbègbè Mangari ní ẹkùn Lake Chad. ọ̀kan lára àwọn èèyàn náà Ismail Mohammed ìmọ̀ ló mọ̀ súnmọ́ ọ̀gá àwọn ISWAP Bazuwa tó sì ní ọ̀pọ̀ ìmọ̀ nípa bí ikọ̀ agbésùnmọ̀mí bó ṣe máa ń ṣiṣẹ́ dáadáa. ẹnì kejì ó ní Abu Umar, òun náà gbajúmọ̀ láàrin àwọn akẹgbẹ́ wọn. ìmọ̀ rẹ̀ sì rèé, ìmọ̀ ló máa ń ṣiṣẹ́ àdó olóró fún wọn. iṣẹ́ tirẹ̀ ó ní láti máa pèsè àwọn ọkọ̀ tí ó jẹ́ pé wọ́n ó gbé àdó olóró sí lára pẹ̀lú àwọn ìjà olóró míì táwọn agbésùnmọ̀mí tí wọ́n máa ń lò láti fi ṣọṣẹ́. iléeṣẹ́ ológun kò mọ̀ sóhunkóhun nípa ọjọ́ orí wọn, ibi tí wọ́n ti wá tàbí ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n jọwọ́ sílẹ̀ fún ìjọba báyìí. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá lórí ìkànnì yìí. ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá o. a kú ìsinmi òní, ìsinmi aláyọ̀ ni yóò jẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa. àmín.